ọ̀rọ̀ yìí kò kẹ́nìkan ò gbogbo wa mọ̀ ní. ìṣẹ̀lẹ̀ ìlú Èkó gbogbo wa ló kan. Tinubu kí Onírìṣà lórí ìjókòó. orúkọ ọmọlúwàbí wa dà o. ọ̀rọ̀ yìí kò kẹ́nìkan ò gbogbo wa mọ̀ ní. ìṣẹ̀lẹ̀ ìlú Èkó gbogbo wa ló kan. Tinubu kí Onírìṣà lórí ìjókòó. orúkọ ọmọlúwàbí wa dà o. olórí aládélé kan lábùkù yẹn ojú tọrẹ mi kó tí mi láláì ní tìjú. gbogbo ọmọ Yorùbá lọ́rọ̀ yìí máa kàn ó káwa kò dẹ́kun fún gbogbo arọbàfẹ́. ọ̀rọ̀ yìí kò kẹ́nìkan ò gbogbo wa mọ̀ ní. ìṣẹ̀lẹ̀ ìlú Èkó gbogbo wa ló kan. Tinubu kí Onírìṣà lórí ìjókòó. orúkọ ọmọlúwàbí wa dà. ọ̀rọ̀ tí ò dókòó ní bàbá jẹ́. àgbà tí ó tọ́lé òní túlẹ̀. òkè kìíní ní sọ Akíndójó. wọ́n ti nínú àgàdá. Bọ́lá Ahmed Tinubu fojú gbogbo Yorùbá gbolẹ̀. àwọn jàgàbá. ọkàn Onírìṣà lábùkù níta gbangba. alọ́mọ àlè ni. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. kábíyèsí ọ̀rọ̀ tó dé. Àjàó Àró Awíkóńkó sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Bọ́lá bá gbọ́ kí bá nbílé wíwẹ́ bá yin jẹ lẹ́gbẹ̀gbẹ́. níwó díẹ̀ díẹ̀. olórí ilé ló yẹ ká bí. ó kíyèsí o. ìdí ni pé agbè ní jẹ̀gbẹ́ omi. àgbàlagbà ní jìyà ọ̀ràn. wọ́n ti nínú. mélòó bá sì wá ń tọ́jú àgbà bàjẹ́. àwọn àgbà kú. wọn nítorí àìmọ̀ wá hù wọn Wọ́n ni. máa ṣe ni o. ẹ̀yin àgbààgbà Yorùbá kí la fẹ́ ṣe. ẹ mọ̀ mọ́ wọlé mọ̀. ó tún kó kọ̀ ọ̀rẹ́ nìyí. gbogbo wa níjọ ń pa. aláṣọ lọ́rùn ọ̀rẹ́ mi pàpà. lójú tì ojú òtì ó mi. mọ̀ sàpẹ́bù púpọ̀ wa. olúwa rẹ̀ gan lolórí ará ìlú jó tì. wọ́n ti nínú. ọ̀rọ̀ tó sojú ìlú ọ̀farasí. lójú gbogbo ayé ni níbi o. ayẹyẹ ìgbọ̀páàsì onírù ló gbé wáyé. kíá orí social media ti kún. ó ti kú yẹyẹ. messenger mi ti kún. WhatsApp ń kọ́. WhatsApp call ń wọlé léraléra. Bẹ́ẹ̀ni. orí fóònù mi ti kún fún picture kan ṣoṣo. Alókùnmọ̀ tó wò yìí. Mr. Àkàndá ṣe é ti gbọ́. Ṣé ẹ ti rí? ṣé ẹ ti rí sà. Ó ti gbogbo ayé wọ́n sọ. ló bá Adéyẹyẹ ẹrin ìtàn Ògúnwùsì. ìpele bí àjà. ọlọ kí Bọ́lá Ahmed Tinubu. Bọ́lá Tinubu wà lórí ìjókòó. Káyé má jí. wọ́n bá Adéyẹyẹ ẹrin ìtàn Ògúnwùsì ń bẹ lórí ìdúró. President yìí ń lò. Àkàndá mo bá fàbínú yọ. Ọmọ Yorùbá pé tẹ̀ ń kí wí. ló dé tí kábíyèsí ń fojú wa gbolẹ̀. I wonder o. sẹ́ni ọgbẹ́jọ́ ẹnìkan tó sọ̀pánù. wọ́n bá gbọ́ òdì kejì ẹjọ́. Yóò mọ̀ ó pa. di dandan kó tún ọ̀pá ẹ̀ mú padà. Kábọ̀. mo bá bẹ̀rẹ̀ sí ní tẹ bọ́tìnì mi. Mo jẹ́rìí ẹ. tí mo fi rí òkodoro ọ̀rọ̀ mú wá. Wọ́n ìfà kò mọ̀. àtọmọ àlè àtọmọ ọkọ Yorùbá lọ́rọ̀rọ̀ sọ. Bàbá wọn ò ṣe kó kò yẹ dànù. kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ́. sèǹtọ́bàdì nínú ẹ̀jàre ojú ti là. bójú bá là àṣà ń kọ́. Sábẹ́ fi- sáà ti gbé ọmọlúàbí sọnù ní Ó tu àdá tó ń tẹ́wọ́. àpàtàǹkótó àkótó ń pàtà. Káàbọ̀. àlàyé àkàwé àfiwé. Ẹ́. ẹjọ́ wọn erin wọn. Àlàyé wẹ́wẹ́wẹ́. ọ̀rọ̀ hùrùhùn. Ẹ́. ń gbọ́ sẹ́jọ́ wọn wá ní. èmi náà bí yàn. tó pàlàpà Ẹ́. ó sọ ọ́ dààmú kò fẹ́ wúrẹ́. Ah. ògiri lanu Ẹ́. lálàǹgbá fẹ́ráàyè kó sí. Ó ti nínú. ìrònú bá dorí ọmọdé mi kodò. Ẹ́. pé a ó máa ní. Bọ́ọ̀ ló jẹ́. àwa lè torí ipá yé dayé òyìnbó ká dojú egbò délẹ̀. Ká máa fojú ayé sáà tẹ́lẹ̀. torí pé wọ́n ní a máa fọhùn. Ẹ́. ká mú sùdání. Ẹ̀hẹ́. kí wúrẹ́ ó sì máa dọ́sùn jẹ lọ́wọ́ ẹni. Ewúrẹ́ burúkú tó bá wo ni? wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ta lọ́jẹ̀bi. Bọ́ọ̀ ló jẹ́. Bọ́lá Tinubu ni àbọ̀bá Adéyẹyẹ ẹni ìtàn Ògúnwùsì. Ìpele bí àjà. Bọ́lá Tinubu lọ́bàjẹ́. Ló bá lùmọ̀. ló ní gbéraga. Ló wá ní wò. ọ̀bọ̀wọ̀ Ó fáṣàní. fẹ́ gbéraga. bí kábíyèsí ládìẹ funfun. Ẹ̀hẹ́. yóò mọ iye ara rẹ̀. Ó yẹ ọjọ́ kojú kan. ìdúró Ẹ́. ìdúró Ẹ́. ìjókòó nìkan la rí nínú fọ́tò. Ẹ́. fídíò ni yóò ṣẹ̀kúnrẹ́rẹ́ àlàyé fún wa. Ẹ̀hẹ́. èròǹgbà gbogbo ọmọ ọkọ Yorùbá ni pé Pé kí ni ọjọ́? Ọọ̀ni dìde láàyè rẹ̀. Ẹ́. ó rèé kí Bọ́lá Tinubu lórí ìjókòó Sọ fi tiẹ̀. bẹ́ẹ̀. so bóyá kábíyèsí ṣẹ̀ṣẹ̀ dé. Ok. ó wá lọ rèé kí Bọ́lá Tinubu Ẹ́. kó tó máa lọ sórí àga Wọ́n tiẹ̀. tó lọ jókòó. tírì Ẹ́. bóyá kábíyèsí ti ń lọ. Ẹ̀hẹ́. ó wá rèé dágbére fún Bọ́lá Ahmed Tinubu. Bẹ́lẹ̀ yá o. èyí ó wò tí ìbá jẹ́. Ó ti wò ó tí rí. ìbá ṣe ti gbéraga. Ẹ́. ti káròpá àti ju gbogbo ayé lọ. Àwọn ilé ó yẹ kí Bọ́lá Ahmed Tinubu ó dìde. Ó tún wà lórí ìjókòó. ó yẹ Onírìṣà sí. Ó yẹ gbogbo Yorùbá sí. ìyẹn túmọ̀ sí pé Pé kí ni ọjọ́? ó pọ́n gbogbo Yorùbá lé. Ẹ́. Tinubu wọ gbogbo Yorùbá lẹ̀ tí ó Níta rútu. gbangba. bí èèyàn
bá mú ajá lẹ́yìn nílẹ̀ Yorùbá tá a wá na ajá ọ̀hún alájà ládọ́gbọ́n náà kì í sajá Bọ́lá Tinubu sì fẹ́ ṣàárẹ̀ lórí àwọn tani ààrẹ tí yóò máa gbẹ́sẹ̀ lé kábíyèsí lẹ́yìn tí yóò máa gun kábíyèsí lẹ́sẹ̀ ìmọ̀ tí ó da Alámísì láti mọ̀ ẹni ó bá ti rẹ̀ ẹ̀kẹ́ ìyàwó ọdẹ òye kan mọ̀ wípé kan láti tóbi jù kan lọ fún ẹran jíjẹ leader always lead by example aṣíwájú tí ó bọ̀wọ̀ fún lórí aládé ọmọ àlè Yorùbá ti ń tẹ orírun tiẹ̀ mọ́lẹ̀ wọ́n gbàgbé pé orísun ni di omi gbòǹgbòrókun ẹ̀mí odò tó bá soge sórísun rẹ̀ yóò gbẹ ni a jẹ́ pé ilé la ti kọ́ ẹ̀ sọ́rọ̀ de confidently Tinubu ń kí Ọọ̀ni Ilé Ifẹ̀ lórí ìjókòó reluctantly ló tiẹ̀ tó dáhùn ṣe é bá wo fídíò yẹn dáadáa ẹ̀yin náà ẹ wò ó Ọọ̀ni ń bọ̀ ó dorí kọlẹ̀ bóyá ọjọ́ orí ni Bọ́lá Tinubu wò mọ́ Ọọ̀ni lára ọmọ wípé kékeré kọ́ ni bàbá fi jọmọ lọ ìní rẹ́lífàsì Tinubu ilẹ̀ Yorùbá gan ju pé ọjẹ́ former governor òun láfọbàjẹ́ ìlú Èkó ó sì lásìwájú ẹgbẹ́ òṣèlú APC tó bá jáfọbàjẹ́ Èkó tí ń la kọ́ ọmọ Ilégùṣì lórí Saheed tí ń pe Fatai tí ń kórè wọn ò gbé láàrin gbogbo èèyàn níbẹ̀ yẹn tó lórí wọn ń bẹ lábíyá òun ọmọ hùwà rí fi sórí àgọ́rẹ́ Oòduà Bọ́lá Tinubu òdìdé Ilégùṣì Saheed Adémọ́lá òdìdé Fatai Arúmẹrẹ Ọjọ́ra àti Ìjọ́ra òdìdé onírò tí ń gbọ̀ pàṣẹ òdìdé Bọ́lá hàn làwà Ọọ̀ni sì ni the royal father of the day gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọba Adéyẹyẹ Ẹnìtàn Ògúnwùsì ó ní ìtẹríba gbogbo èèyàn ló kó mọ́ra àlàáfíà ló sì gbé lọ́wọ́ bí ti ń bọ̀ ní kí àwọn èèyàn ní àkírìn kó tó di kó dórí àga tiẹ̀ yóò kan àwọn èèyàn kan lójú ọ̀nà lára wọn ni Rasaq Okoya bàbá Eleganza kò dí ó bẹ̀rẹ̀ fún pé Eleganza dìde pẹ̀lú àwọn èèyàn kan tó wà lẹ́tìbù láti yẹ kábíyèsí sí wọn lọ gbé àga onírìṣà sí ìkangun kò sí lẹ́gbẹ̀ẹ́ onírù tí ń gbọ̀ pàṣẹ ní kábíyèsí tó yẹ kó wà láàrin deputy governor àti onírù tí ń gbọ̀ pàṣẹ Tinubu wà reluctant láti recognize presence onírìṣà inú gbogbo ọmọ Yorùbá ò dùn sí ó ń pe onírù ní aláṣẹ ìkéjì òrìṣà ó ṣàpínlẹ̀ Ilégùṣì bí ààrẹ ó recognize presence onírìṣà sákálá ní gbogbo ọmọ ọkọ Yorùbá bá yarí o wọn nírú ẹ̀ ò ṣẹlẹ̀ rí ilẹ̀ Yorùbá gbogbo ọmọ Ilé Ifẹ̀ ló fàbínú yọ nígbà ilà ṣe ń lé wa ìwọ bòmẹ́ẹ̀nẹ̀ bó bá wù wọ́n kí wọ́n fọ bàálù tí wọ́n wọlé bí ọba ti jọ́ onírìṣà bùsébùsé gàmbàrè ìbáṣun rárá bí ọba ti kìran bàbá tèmi kò sí pírọ́bílẹ́mù yàrá kan ò ní gbẹkùn kó gbajá kó sì tún gọlọ́dẹ ilé ò ní gbẹkú kó gbẹjọ kó tún gọlọ́gẹ̀dẹ̀ ìkòkò kan ò ní gbomi kó gbẹyìn kó tún gba sọ́sọ́ àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tíjọ àjàó àró awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ kájá ó dúó kẹ́kùn ó dúó káwá mọ̀rọ̀ ẹkùn ká ìlájà lọ́wọ́ tí wọ́n ń búyẹ wọ́n ń bú babẹ́ ọlọ́jọ́ kú ẹ̀wò ìpè níjọ́ kú rẹ ti pé ó yẹ ni àwọn èèyàn kan wá ní lọ́yà torí pé Bọ́lá Tinubu lọ́ràn òní lọ́wọ́ tó fi dórí àpèrè Oòduà ìlàrífì ọ̀hún ṣe pọ̀ tó bẹ́ẹ̀ oníṣẹ́ Tinubu jọmọ fẹ́ ni bó wà nínú àwọn afọbajẹ àbí yóò pàṣẹ fún Ilé Ifẹ̀ ẹni tí wọn ò fi jọba láti ìwà pé bẹ́ẹ̀ lórí gan dọ̀sít mọ̀ ní pé Bọ́lá Ahmed Tinubu ti dolórí ayé ìṣílẹ̀ kíni ó mú jẹ ẹ̀kejì oyin lánu àkọ́kọ́ ó ní ọba méjì péré ní kì í so níjẹkújẹ nínú àwọn ọba ilẹ̀ Yorùbá ẹ̀kejì ló ṣe láàfin Àtaọ́jà lóṣogbo tó iná ìpínlẹ̀ Ọ̀ṣun lówó òun lọ́wọ́ ó tún dẹ́kun ó tún tẹnu mọ́ ó ní mo sọ fún ọba wọn pé wọn ò ní owó mi lọ́wọ́ gbọmọgbọmọ Bọ́lá Tinubu ń pọ̀ jù o dùndú Tinubu sẹ̀ ń látàjù bí bàtà bá ń ró wálewále ó ṣe tán tí ó ya ni ṣé Tinubu nìkan ló ló lọ́ni wèrè òpònú amukun mẹ́kọ̀ọ́ èwo ní fi Bọ́lá Tinubu wí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ gan níbo ni wọ́n ti jọra lẹ́yìn ègò ojú lásán Awólọ́wọ̀ was an exemplary leader a born leader a great man a legend an hero àlè ríro Awólọ́wọ̀ mọ́ láéláé he will forever be remembered why Bọ́lá Ahmed Tinubu will be remembered for his arrogance greediness proudness
boldness and selfishness pé ọ allocate gbogbo ilẹ̀ ìlú Èkó fúnra ẹ̀ okòwò tó lè tún ayé ọ̀pọ̀ mẹ̀kúnnù ìlú ṣe sínú àpótí ẹ̀ nìkan mọ̀ wá dáńjẹ fún wọn bí ajá lásìkò election ó ń dùn ún lójoojúmọ́ ó fẹ́ kárí òun gẹ́gẹ́ bí aṣíwájú Yorùbá bẹ́ẹ̀ kò ní ran aṣíwájú lára kò ní ran ẹ̀ lórí ẹni tí ọkọ̀ láti ta ìran ẹ̀ lẹ́rú fún Fúlàní nítorí ambition Ọbáfẹ́mi Awólọ́wọ̀ was exceptional kò sọ̀wá ọmọlúàbí nù tó jáde láyé kò sì dojú egbò àṣàdélẹ̀ ó ń bọ àpọ́nlé àti ọ̀wọ̀ ńlá fún àwọn ọba ilẹ̀ Yorùbá gbogbo he never disrespected any king in Yorùbá land ní 1950 something ìnìkíní kan ṣẹlẹ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nìyí as a premier of Western region ó wà níbi ìgbéyàwó kan nílùú Èkó ni ó wá gbọ́ pé Aláké Ẹ̀gbá ọba Aládàpọ̀ Adémọ́lá II ó ń bọ̀ lójú agbo Ọbáfẹ́mi Awólọ́wọ̀ dìde lórí ìjókòó tiẹ̀ ó ṣí fìlà ìdání ó dìde kí kábíyèsí ó lè wọlé jókòó Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ò lè wojú Aláké àǹkùdí ó gbélé fò pé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ló ṣàtìlẹ́yìn fọ́ọ̀nì àná ìpìnì bí àti àkọ́ ọba okùn adé síjú adé Olúbùṣe kejì ẹ̀bì tí kí mọ́ pèrè kò súnmọ́ lẹ̀ súnmọ́ ẹni òkun máa ló sòkun máa láta ìlú London lọ́wọ́ àti ń jayé ọlọ́ba ìjẹ́jẹ́ síjú adé òní lọ́kàn pòun adádé ó ń ṣiṣẹ́ ní Leventis pẹ̀lú òyìnbó ó sì ń gbowó oṣù tọ́jọ́jú ọ̀gbọ́n tí síjú adé Olúbùṣe sọ nípa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni ó ní Chief Awólọ́wọ̀ ways were nearer those of Odùduwà. Chief Awólọ́wọ̀ was not a common man. If you were looking for a very straightforward man, you found that in Chief Awólọ́wọ̀. He gave everybody an opportunity to express and explain himself. Chief Awólọ́wọ̀ was a very decent man. You don't find two Awólọ́wọ̀s in the same time, and that is the problem the Yorùbás have as at today. Nígbà tí Síjú Adé ó ṣègbéyàwó lọ́dún 1959 ó ní bàbá and màmá Awólọ́wọ̀ ní tọkọ-tìyàwó tó kọ́kọ́ wọnú ilé ìjọsìn very humble leader. Ọba Síjú Adé lòun ò ní lọ́kàn láti jọba ó ní níwájú Ọlọ́run àti ènìyàn èmi ò rò pé yóò ṣeé ṣe fún mi láti jọba mo ti yọ kúrò nínú ìrìn àjò ayé mi pé n ó di Ọ̀ọ̀ni tilé Ifẹ̀ àfìgbà tí Sa Adésọjí Tadéníkàwò Adérẹ̀mí jáde láyé èmi ti kó lọ sí London ní tèmi lórí iléeṣẹ́ tí mò ń bá ṣiṣẹ́ gẹ́rẹ́ tí Adésọjí Adérẹ̀mí wàjà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi dún láago 6 ìdájí olóyè M.A. Omiṣadé ló kọ́kọ́ túfọ̀ fún mi àti yóò fi di aago 10 òwúrọ̀ inú mọ́tò ni mo wà tí fóònù mi tún fi dún mò ń gbé Aláké Ẹ̀gbá ìgbà náà ọba Oyèbádé lípẹ́dé tó wá kí mi ní London padà sí airport bàbá ń padà sílé ní táìmù yẹn akọ̀wé mi ló ní olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí ń wá mi kiri o ó sì fún òun ní tẹlifóònù nọ́mbà tí mo lè pe òun sí nígbà tí mo dé airport kí n jókòó báyìí nìpé wá ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ airport wá bá mi ó ní olóyè kan wà lórí ìlà ó sì fẹ́ bá mi sọ̀rọ̀ ìgbà tí wọ́n gba aago sétí olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni ó ní ṣe mo ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ nílé mo ní bẹ́ẹ̀ ni pé kí Awólọ́wọ̀ sọ ọmọ ọba ilé yá àsìkò tó láti padà sílé mo dá lóhùn pé èmi kọ́ o èmi ò lọ ilé kankan o ó sọ lẹ́ẹ̀kejì mo ní n ò lọ lẹ́sẹ̀ èmi tí mò ń rí owó dáadáa tí mo ṣẹ̀ṣẹ̀ lo oṣù 9 ní London Awólọ́wọ̀ ní ọmọ ọba ò lè fi ipò níwé owó ó ju owó lọ ìgbàkigbà tí ìṣòro bá súyọ ní Nàìjíríà Ọọ̀ni àti Sultan ni àwọn olórí ìlú ọmọ pé ohun tí àwọn méjèèjì bá sì fi ẹnu kò sí níjọba ó ṣe mo bá bàbá jiyàn o mo ní ẹ fẹ́ fi mí sínú wàhálà àtìyọnu ẹ fẹ́ kí n padà sílùú Ilé Ifẹ̀ ìlú tí ò sí nǹkan amáyédẹrùn kankan bẹ̀ tí ò sí ọ̀nà kankan bẹ̀ tó dáa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ní gbogbo tó bá yẹ ní ṣíṣe nílùú Ilé Ifẹ̀ la máa ṣe ohunkóhun tó o bá ti ń fẹ́ ọmọ ọba Ilé Ifẹ̀ ní olú ìlú fún gbogbo ìran Yorùbá ilé yá
Awólọ́wọ̀ ló fòtélé kí n wálé èmi ìbá ti wálé o. àtàwólọ́wọ̀ àti Bọ́lá Ìgè ń ṣàtìlẹ́yìn tó gbógbọn fọba okùn Adésíjú Adé Olúbùṣe kejì tó fi dórí àpèrè àwọn baba ńlá rẹ̀ mo sì torí ẹ̀ dúró lé kábíyèsí lọ́rùn. ṣé báwólọ́wọ̀ ló dìde fọ́ọ̀ni Síjú Adé yìí? ipò wo ni Tinubu dé tó bá Fẹ́mi Awólọ́wọ̀ dé pẹ̀lú gbogbo làlà kókó fẹ̀fẹ́ Tinubu náà? kò tó Awólọ́wọ̀ agbódò ni arúgbó ni ajíwó ni agbéyàn dípò òṣèlú ni ẹ̀yin ni Tinubu ń tọ́ Awólọ́wọ̀ níbi Awólọ́wọ̀ àtijọ́ lè wọ̀ mẹ́wàá Tinubu Ìsẹ̀yìn ò lè débẹ̀ níbi coronation Olú of Warri ni wọ́n wà. Ọba Godwin Tòrìṣẹ́jù Ẹ̀míkọ̀ Ògí àmọ́ Àtúàṣe the second lọ́jọ́ kejì oṣù karùn-ún ọdún 1987 òde tó bá Fẹ́mi Awólọ́wọ̀ lọ kẹ́yìn kọ́ lọ́jọ́ tó dènà. fídíò nìyí kì í parọ́ fídíò nìyí kì í parọ́. Ọba Fẹ́mi Awólọ́wọ̀ ti wà lórí ìjókòó kí Síjú Adé Olúbùṣe kejì ó tó dé. gbogbo ẹni tí ń bẹ lórí ìjókòó ló dìde including Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Síjú Adé jókòó kí gbogbo ayé ó tó jókòó padà. bọ́ọ̀nì rìṣà ti rí nù. ó ka Síjú Adé Olúbùṣe lára lẹ́yìn ètò ó lọ bá Awólọ́wọ̀. bàbá ẹ má dìde fún mi máa mo máa ń feel embarrassed. ọ̀gbọ́n táwólọ́wọ̀ wí ni Awólọ́wọ̀ ní àgbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. Síjú Adé ní ọmọ yín ni mo jẹ́ náà. Awólọ́wọ̀ ní yes. Síjú Adé Olúbùṣe ọmọ mi ni bọ̀tì Ọọ̀ni Ilé Ifẹ̀ bàbá mi ni. Síjú Adé Olúbùṣe kọ́ ni mo dìde fún. Ọọ̀ni ti Ilé Ifẹ̀ ni. What an hero. gbogbo quality Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Bọ́lá Tinubu ò ní kankan. ambition lásán ló ń ní. ó sì gbàgbọ́ nínú owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀. Tinubu wá ń kí Ọọ̀ni Ilé Ifẹ̀ lórí ìjókòó wíwọ́n ipò àbíta ìrówó rà. ẹ̀gbin oníyọ̀rọ̀ ìwọ̀sí ẹ̀gbin ìdálẹ̀ mọ̀gúnyátá alákatá ń sanwó. ìwà ni amówó lẹ́rán ká mẹ́sàn-án kankan. tó lè ṣerú ẹ̀ lọ́dọ̀ Sultan. ó jókòó kí Sultan wọ́n wọlé kọ́ mọ́ dìde. odidi àrólé Oòduà ayé owó ọ̀mọ̀ ní dáwó. òdìdí gbákejì Àdìmúlà olórí ládéládé dìde. Tinubu jókòó kalẹ̀ bí arọ. àbọ̀ fẹ́ ṣe pírẹ́sídẹ̀ntì lórí wíṣẹ́ àná. làkú ègbé mú Bọ́lá Tinubu lẹ́sẹ̀ nígbẹ́. àbísòbí àlọ́ dá agbálẹ̀. bẹ́wò ìgbéraga ìgbérasánlẹ̀ tí ń bẹ lọ́rùn rẹ̀. tó bá jó lórí ẹgbẹ́ òṣèlú APC tó ti jó lórí ayé ni. dọ̀sí mi kó ti ju gbogbo ayé lọ. many kudos to you. bàbá Ọláyínká bàbá Olúṣẹ́gun bàbá Dòsùnmú Ọbáfẹ́mi Jeremiah Oyèníyì Awólọ́wọ̀ bàbá Akẹ́nẹ́. ibi tó bá wà lónìí ilẹ̀ rẹ̀ ni o. Awólọ́wọ̀ ẹja ńlá lọ lómi irinwó. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ lọ. àṣé lóòótọ́ lórí Ògúndé tọkọ. àwòwò ọmọ àwò ọ̀rọ̀ òrìṣà gbére o Awólọ́wọ̀ o kò sí nílẹ̀ Yorùbá àwa ti mọ̀ o. dòní Ọlọ́run látìgbà tó ti lọ o. ipò aṣíwájú tó fílẹ̀ ó ṣòfò ni. bàtà tó bọ́ọ̀lẹ̀ kò sẹ́ni tó lè wọ̀ ọ́. gbogbo wọn ń kí ẹsẹ̀ sí oúnjẹ wọn lẹ́sẹ̀ ni. yẹn ní lọ́wọ́ á jẹ́ kí èmi ó conclude lọ́kàn mi pé òótọ́ irú Ọlọ́run nìkan ni ò sí. a lè ríro àwọn èèyàn kan náà mọ́tá yóò fi dọ̀rùn. olórí ayé Bọ́lá Ahmed Tinubu àárọ̀ rẹ̀ da òun jó ọ̀sán rẹ̀ da òun yọ̀. kò tí ì mọ bálé òṣèré náà wọlé jọ máa lè rágbèjì fake ọmọ Àbíbátù Mágàjí. àwa iṣan máa lè gbé tiẹ̀ ọmọ bínúbínú ọ̀tọ̀ dùnràndùnrà ọ̀tọ̀ rílé lọ gbèsè wá ọ̀tọ̀. àwa máa bínú a sì máa dùnrà. èsì gbogbo ọ̀rọ̀ sì ń bẹ lẹ́nu wa. Bọ́lá Ahmed Tinubu lọ máa lè aṣọ ọ̀nà tí fìyẹ́ gbọ́pọ̀ ọmọ ọ̀sán tí kókóńkó bá mọ̀ mẹ́. ọmọ ìjẹbẹ̀rí tí wà bíáyà ojú ọ̀rọ̀ lárí tí sọmọ ẹ̀ lọ́lá níyọnu. kò sì jẹ́ kí ló dé sí wọn nìkan ni. òní ti tẹ́ jẹ̀fẹ̀ ọ̀la ti tẹ́ jẹ̀fẹ̀ ṣé títí nìkan ní bẹ lọ́fẹ̀ ni. ní alágẹmọ kú ojú àrò ọ̀la alágẹmọ kú ojú àrò kójú ọ̀bá tààrò ṣé kò yẹ kójú ọ̀tá alágẹmọ. Solution and Peace Properties in conjunction with Agview Investment Limited.
View Investment Limited is at it again, offering irresistible real estate at exotic locations and pocket-friendly price. You can own choice plots of land at Lekki Gold City, Ibeju, Phase 1 at 2.5 million naira per plot. Lekki Gold City, Ibeju, Phase 2 at 2 million naira per plot. Treasure Island Estate, Songotedo, opposite ShopRite at 2 million naira deposit and balance spread over 15 months. Treasure Island Mowe Ofada at 2 million naira per plot. Bluestone Treasure Estate, Mowe Town, full plot at 5 million naira, a plot at 2.5 million naira, a plot for commercial purpose at 6 million naira, and instrumental payment plan available. Land in Songotedo at 30,000 naira per square meter. Please note that outright payment attracts 5% discount, and we have approved surveys and C of O. At View Investment Limited, have exquisite apartments at affordable prices at Treasure Homes in Lasamaja. 3-bedroom bungalow at 27.5 million naira. 2-bedroom bungalow at 22.5 million naira. 3-bedroom apartment at 27.5 million naira. 2-bedroom apartment at 22.5 million naira. Treasure Island Estate, Mowe of Father, close to International Brewery, Shagamu Interchange, offers 2-bedroom bungalow at 6.5 million naira. Deposit 250,000 naira and spread the balance over 3 years. 3-bedroom bungalow at 9.5 million naira with 1.5 million naira initial deposit and a 3-year payment plan. 4-bedroom duplex with a room BQ at 25 million naira with a 36-month payment plan. Bluestone Treasure Island, Mowe of Father, offers a classic 3-bedroom bungalow at 15 million naira with a 2.5 million naira deposit and 2 years payment plan. We also have 3-bedroom bungalow at Beechwood Estate, Lakwe, 3-bedroom apartment at Egbeda Shasha area, executive 4-bedroom duplex at Divine Thomas Estate, Aja. We have other exquisite properties at Treasure Island Estate, Akodo, Treasure Island Estate, Agbara Igbesa, Agbara Alakuti, Sapati, Mosowo Lakwe, Lekki, Aja, Awoyaya, Abuliado, Ikaja, Abuliegba, Festac Town, Badagry, Owerri, and several other locations. Please note that our estates are located in serene environments with good road networks, security, electricity, and recreation centers. For details and inspection, please call Olushola on 0803-940-6444, 0803-940-6444, or 0908-515-1587, 0908-515-1587. You can also visit our offices at 314 Ikorodu Road, Anthony Bus Stop, Anthony, Lagos, or Etiosa Leaders of Thought Building beside Slot, Beggar Bus Stop, Aja, Lagos. You can also visit our website at www.acviewinvestment.com. Solution Peace Properties in conjunction with Agview Investment Limited lónìí àníṣe kọ́kọ́rọ́ kú o. ní fàájì kẹlẹ́lẹ́ èrè ẹ bá mi kálọ̀ fi gbádùn ṣayọ̀ nílé ìtura tó bá fẹ́ First View Hotel àwa ń lọ. First View Hotel àlìjáná orí ilẹ̀ ni mo lè fọwọ́ ẹ̀sọ̀ yà fún gbogbo ẹ̀yin arìnrìn àjò tàbí lẹ́yìn iṣẹ́ òjò tẹ́ fẹ́ fara nísinmi. First View Hotel ni ẹ máa bọ̀ wá. Àwọn òṣìṣẹ́ wọn máa ṣe yín ní máa wọlé káàbọ̀ pẹ̀lú ẹ̀rín músẹ́. Enjoy the VIP privileges pẹ̀lú àwọn yàrá oríṣiríṣi pẹ̀lú ọyẹ́ ẹnu ẹ̀ tí ń kúrìrì. Cheap and affordable budget hotel rooms for your needs. Executive rooms wọn lé ńlẹ̀. Business rooms wọn ò lẹ́lẹ́gbẹ́. Luxury rooms wọn kọjá bẹ́ẹ̀. Elegant finishes with jacuzzi, fully furnished to keep you convenient with Rusan music amplifier. First View Hotel, maximum security ń bẹ pẹ̀lú CCTV cameras. Generator ń bẹ nílẹ̀ ní sẹpẹ́ nígbàkúùgbà tí iná ọba bá lọ. Unlimited international calls to about 68 countries around the world. Ẹ wo ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù. Gan ni yá fi di ìròyìn ọ̀tá fojúbà. First View Luxury Hotel wà ní number 1 Adeniran Bamisile Street, First Estate, off Raji Rasaki Road, Amuwo Odofin, Lagos State. Telephone number wọn ni +234 807 578 7135 +234 807 578 7135 tàbí kẹ́ ẹ pè mọ́nìjà àwọn sórí +234 803 405 1725 +234 803 405 1725 tàbí kẹ́ ẹ kàn sí wẹ́bsáìtì wọn www.firstviewhotel.com. First View Hotel ìgbádùn pẹ̀mẹ́rin síbi kan ju bẹ̀kan lọ lọ́ngbọ́. Gbogbo ọmọ Yorùbá ọ̀rọ̀ yìí kàn yín o nílẹ̀ yìí lẹ wà ní àbílẹ̀ òkèèrè òdìgbà tá a bá yẹn òkè ká tó fàfọ̀ gbòm bí àrá òdìgbà téèyàn bá jọmọ bẹ́bẹ̀ ló lẹ́fẹ̀ kó tó dáàbò bo orírun wa ẹja jọ wa gbòdẹ́kun fún Bọ́lá Tinubu àwọn alátìlẹ́yìn rẹ̀ kí wọ́n sinmi àti máa fi Yorùbá wọlé àbí ìtì ń já ìyẹn ń dì sáná bẹ́yẹn báyìí kálẹ̀ yan kọ̀ọ̀kan tán ilé ẹ̀rín wọ́nu o ilé bá yin jẹ lẹ́gbẹ̀ẹ́
gbàgbé olórí ilé ní kábíyì ó ní ẹ kíyèsí. sàǹfààní kankan nínú àpò mọ́mẹ́rù ẹja ránṣẹ́ pé ìjòyè mẹ́ta odò okun wa ẹja ránṣẹ́ sí àró ẹja péjẹmu àti ọ̀dọ̀fín odò okun wa ká kìlọ̀ fún gbogbo àwọn arọ́bàfín ọ̀rọ̀ wọ́n má dàbí ẹni tó bá jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ kókò ó wá lọ rèé dúró lókèrè tí ń wòran ó fẹ́ pàdánù olóore rẹ̀ ní o àjẹ́ tó sì ní kọ́ mọ wọn mọ́là ìgbẹ̀yìn òkú ẹni ò ní dá o Olúṣẹ́gun Ọbásanjọ́ Àrẹ̀mú délé Ifẹ̀ ó dọ̀bálẹ̀ fọ́ọ̀nìrìsà kì í sadéyẹyẹ ní ìtàn Ògúnwùsì lọ́dọ̀bálẹ̀ fún fọ́ọ̀nìrìsà ló tó gbàdọ̀bálẹ̀ bọ́rọ̀ owó bóòní ti Bọ́lá Tinubu ṣe jẹ́ o àwọn wọ̀nà láti fi wèrè lẹ̀ ó tún ní tá a bá dókè odò ká dúró dé o èèyàn ọ̀dà èlójò lọ́pàá ṣé òjò a máa ṣe ẹwà ara dànù ni ògùn dá kan kò ì tán ó tó lóun ògùn dá méjì ìlẹ́ o Bọ́lá Ahmed Tinubu Mr. Ojúyọbọ owó fọ́ lójú ni àbódì ọ́ létí ló fi gbọ́pọ̀ ní rìṣà ń wọlé bọ̀ ìfún lẹ́yìn tí deputy governor ti ní kí gbogbo èèyàn dákẹ́ jẹ́ láti ṣàpọ́nlé àti àyẹ́sí olórí aládé gbogbo tí ń wọlé bọ̀ àjọbí ewé òsinmi ẹnu mẹ́sàn-án mẹ́wàá ní kí ọ̀ ní rìṣà bí ò bá wà intentional ọmọ wo bọ́ọ̀ ní rìṣà ṣe rìn àìtìbù lè gbága rẹ̀ sísè òní débẹ̀ ni ntọ́ba kí olùṣètà ní ọ̀dà ìwọ náà tó rè béètì hàn mọ́kàn kú nínú ambition 2023 ìran Yorùbá kì í sọ máa lè àmọ́ ẹni tọ́ka wákún tó sì fẹ́ràn wa ìṣèbàbò olówó ogbó tí ń ṣílẹ̀kùn fólè tí ń fi wá tírèdì pẹ̀lú Fúlàní lásán ọ̀ọ́nìrìṣà nìkan kọ́ lọ́kàn lábùkù kì í sọmọ Ilé Ifẹ̀ nìkan lọ́kàn lábùkù sẹ́ẹ̀ ọ̀yẹ̀yẹ́ gbogbo ọba aládé ilẹ̀ Yorùbá pátá ó sì kan gbogbo ọmọ Yorùbá lábùkù ta ló wá wí fún ọpẹ́sàn òní kéwù gbà gbígbẹ̀yìn Olódùmarè ayé ni rọ́ máa wọlé ọ̀run ògbèké awolo náà Yésù níwà awo làwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn ló dín fáfá sílẹ̀ tí sọba ìlú àbò wá bá níjọ́ tí wọ́n lọ lóòdì kejì rí sáwó ìlú àìlẹ́gbẹ́ lára ọkọ̀ roko ọkọ̀ darí wálé o àdárúkọ àdádẹ́yìn bọ̀ orí àti beníbo lẹ́ ń lọ àti pé ọjọ́ wo lẹ́ dẹ̀yìn wọ́n làwọn ò ní ṣaláìmọ́ dẹ̀yìn ṣùgbọ́n ìgbà tí àwọn dẹ̀yìn nìkan làwọn ọmọ ṣùgbọ́n tí àwọn bá padà dé ẹ̀san ni orí èèyàn ò ní lọ́gì kọ́ má padà wá wò ó ń bọ̀ àwọn ládẹ́dẹ́ o láyé àtijọ́ nu o lọ́tẹ̀ yìí kọ́ o gbogbo ara ni ẹja mọ̀dé o ọgbọ́n wa ti dọ́gbọ́n ìtẹ́ o lè ti di àfìmọ̀jà wáyé wá kú bọ́mọ ìyá mẹ́ta wa ó ṣe lọ sóko olè tí àjèrè ò sì gbọ́dọ̀ mú ọ̀kankan lọ́wọ́ nù wa ẹ láìkì kẹ́ fọ́lù péèjì mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Àwíkóńkó ẹ sọ̀scribe sí àwọn YouTube channel mi Àkàndá Ọ̀rọ̀ Àwíkóńkó ẹwà èdè Yorùbá TV fún àyọkà olóyin bíta tí ń kàwọn ìwé lóríṣiríṣi akọ́mọlédè Yorùbá TV àṣà Yorùbá TV òwe Yorùbá TV oríkì Yorùbá TV láti mọ oríkì orílẹ̀ yín àti tìlú yín dénúdénú ìkórìtà kò yé mi fún àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánù kò ná olówó láti subscribe sí gbogbo ẹ̀ àwọn ìmọ̀lọ́jẹ́ pàápàá torí àwọn akẹ́kọ̀ọ́ tó fẹ́ mọ̀ nípa èdè àti àṣà Yorùbá jẹ́lẹ̀jẹ́lẹ̀ kò ná olówó kò ná onídàtà kù iṣẹ́ tí mo rí iṣẹ́ yá ni tí o bá ní nǹkan tẹ́ fẹ́ bá mi sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp lásán +1 937 969 0257 +1 937 969 0257 orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwà ṣe o.